tèmi mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Ẹ farabalẹ̀, ẹ wo fídíò yìí tán o. Ó le kí n kà, ó làmìlaka. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ leléyìí tó bá mi pàdé, Hajia on point by 2. Mo máa ń sábà sọ̀rọ̀ ìlera ọkùnrin, ìlera obìnrin tó dẹ̀ ń ṣe ọkọ àti ìyàwó láǹfààní. O lè wo some of my past videos. Bẹ́ẹ̀ lórí eléyìí ọ̀rọ̀ tó ṣe mí kàyéfì ni. Ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ti kú tí wọn ò nígbàgbọ́ pé irú ẹ̀ ṣẹlẹ̀. A gbọ́ rí, ìgbà tá wà ń kékeré a gbọ́ rí tí àwọn mọ̀mọ́ wa, àwọn bàbá wa, àwọn ẹ̀gbọ́n wa, àwọn àǹtí wa tí wọ́n ní láíláí kò ṣẹlẹ̀ rí. Ọ̀pọ̀lọpọ̀ ti kú believing that irọ́ ni irú ẹ̀ ò lè ṣẹlẹ̀. Tèmi mẹ́wàá ń ṣẹlẹ̀. Kò sí nǹkan tó ò lè ṣẹlẹ̀. Kò sí nǹkan tó ò lè ṣẹlẹ̀. Tán bá ní hàhù gan ṣẹlẹ̀. Èyí tó ju hàhù lọ ó ń ṣẹlẹ̀. Tèmi lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ẹ máa gbọ́ full voice note confirming pé yes, lóòótọ́ àwọn èèyàn kan wà lórí ilẹ̀ ayé yìí, àwọn èèyàn kan wà t'Ọlọ́run dá tí wọ́n pè yín báyìí pé àwọn ò rán yín lọ Mẹ́kà o. Kódà wọ́n lè sponsor èèyàn 20. Àwọn ò rán yín lọ Mẹ́kà o. Àmọ́ tẹ́ bá lọ Mẹ́kà tẹ́ lọ ṣiṣẹ́ dé, aṣọ tẹ́ fi ṣiṣẹ́ yẹn àwọn lẹ máa fún. Nígbà tá wà ń kékeré tá mọ́ ń gbọ́ ńgbà náà, wọ́n ní wọ́n mọ́ fi ń ṣáájò owó ni. Ṣóyé yín? Bẹ̀tì lórí eléyìí tó wà ńlẹ̀ yìí, èmi ò lè confirm bóyá ájò owó wọn fi ṣe. Àfi tó bá jẹ́ pé lórí comment box, lórí comment ẹ̀yin kan, ẹ lè là wá lóye irú nǹkan tí wọ́n fi irú nǹkan báyìí ṣe. Lórí voice note yìí, ẹ gbọ́rọ̀ tó confirm fún yín pé lóòótọ́ wọ́n lo aṣọ ara mi. Wọ́n sponsor àwọn kan 10 million naira kó wọ́n fi lọ Mọ́kà. Àbẹ̀ tí wọ́n bá dé, aṣọ tí wọ́n fi ṣiṣẹ́, iṣẹ́ nìna, iṣẹ́ Olúwa, aṣọ tí wọ́n fi lọ ṣiṣẹ́ Olúwa yẹn dé. Àwọn tó sponsor yín yẹn, wọ́n wá gba aṣọ yẹn lọ́wọ́ yín. Ó lọ fàáfà. Ọ̀rọ̀ yìí lọ fà. Ó lọ fà, ó dìpò gan. Ọ̀rọ̀ yìí dìpò gan. Wọ́n ní Alhaji kan, wọ́n pè ní Alhaji Lukumanu owó Magọ̀. Ẹ gbọ́nu voice note yìí, ẹ farabalẹ̀ ẹ gbọ́. Kẹ́yìn náà wá ronú. Wọ́n ní Alhaji yìí máa ń sponsor àwọn èèyàn lọ Mọ́kà. Èmi ìgbà tí mo kọ́kọ́ gbọ́ story yìí mo ní irọ́ ni wọ́n fẹ́ bà lórúkọ jẹ́ ni, irọ́ ni wọ́n fẹ́ bà wọn lórúkọ jẹ́. Wọ́n dẹ̀ invite Alhaji yìí. Ẹ̀yin náà máa gbọ́ nínú voice note yìí. Wọ́n dẹ̀ invite Alhaji yìí. Alhaji yìí dẹ̀ confirm pé yes, agreement is agreement. Kó tó di pé mo rán wọn lọ Mọ́kà yẹn, mo ti sọ fún wọn pé yes, màá rán yín Mẹ́kà 10 million easy na. 10 million easy money. Màá rán yín lọ, máa sọ ara mi ẹ̀ tẹ́ bá dé máa wá fún mi. So yẹn ọ̀rọ̀ tó wá dìjà lẹ́ẹ̀sì tí àṣírí fi tú, tí ọ̀rọ̀ yìí fi wá di pé ó di gbangba báyìí táwọn ayé ti ń gbọ́ lọ́wọ́, táwọn ayé ti ń kó jẹ, táwọn ayé ti ń ganu sí. Ṣé ìsìláàmù àwọn baba ńlá kú baba wa, ṣé ìsìláàmù náà ń relé? Ṣé ìsìláàmù tí wọ́n fi kalẹ̀ sí wa lọ́wọ́ ṣó là ń ṣe yìí báyìí? Be conscious, ask yourself. Ṣé ìsìláàmù tí Ànábì Muhammadu sallallahu alaihi wasallam ṣó ń lélẹ̀? Ṣé bí Ànábì ṣe lélẹ̀? Ọ̀rọ̀ náà ó dìpò gan o. Ọgbọ́n ọmọdé tèmi ò gbé. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ gbọ́ fídíò yẹn. Kẹ́ ṣe kíni? Kẹ́yìn náà kẹ́ túmọ̀ rẹ̀ síbi tó wù yín. Èèyàn kan nínú àwọn tí bàbá yìí wá, tí Alhaji yìí wá sponsor, òun wá fẹ́ gbọ́n jù. Ó ní rárá, mo rò pé nígbà tí wọ́n lọ tí wọ́n dé, tí wọ́n fi ọ̀rọ̀ náà lọ èèyàn. Wọ́n ní, mọ̀ ṣe o. Ni Alhaji tó ṣẹ̀ṣẹ̀ lọ Mẹ́kà tí wọ́n dé tí wọ́n sponsor. Ló bá lọ ra aṣọ mi lọ́jà. Ló bá lọ gbé fún Alhaji Lukumanu owó Magọ̀. Ìyẹn bá ní, fake aṣọ leléyìí. Fake aṣọ leléyìí. So wọ́n wà lórí argument pé fake aṣọ ni. Bí Alhaji Lukumanu owó Magọ̀ ṣe mọ̀, ó yí Ọlọ́run. Yes, ní bá ní nínú ọmọdé tèmi kí n rò. Bí àgbà tí wọ́n gbé lórí òṣùwọ̀n, tí wọ́n gbé lórí scale, wọ́n wò pé eléyìí empty ni, eléyìí kan wọ́n fi ṣiṣẹ́. Ẹ̀yin tèmi, gbogbo nǹkan tí gba aṣáára mi yẹn wọ́n á gbà lọ́wọ́ àwọn ẹni tí wọ́n lọ sí hajj ẹ̀ka ní mò ń gbà hùn. Alhaji Lukman owó kò máa bọ̀ tí wọ́n ń gbé ní owó ní èdè ìrókò àwọn ni wọ́n máa ń gbà. Ibi tẹ́sí yẹn tí wọ́n tú sí bàbá mi lọ́wọ́ kò wá mọ́. Bàbá mi wà wípé kí làwọn fẹ́ ṣe. Wọ́n ṣàtẹ̀lé Alhaji Lukman owó kò máa gbà yẹn, wọ́n tẹ̀lé lọ sí hajj ọdún tó kọjá yẹn. Ìgbà tí bàbá mi wá débẹ̀, wọ́n ṣe bí wọ́n ṣe máa ń ṣe. Wọ́n gbúdọ̀ aṣọ ara mi, wọ́n ṣe gbogbo ẹ̀. Ìgbà tí bàbá mi wá ń bọ̀, aṣọ ara mi tí wọ́n lò yẹn gangan, tí wọ́n lò lọ́rùn yẹn, wọ́n gbé pamọ́. Wọ́n wá rà mí lọ́rùn tí wọ́n lò. Wọ́n wá rà mí. Ó wá jẹ́ nígbà tí bàbá mi wá dé láti bẹ̀rù wá sí Nàìjíríà ni Alhaji Lukman owó kò máa bọ̀. Mo bá bẹ̀rẹ̀ aṣọ lọ́wọ́ bàbá mi.
ìyẹn Alhaji Suleiman Ajísáfẹ́ ìyẹn bàbá tó bí mi lọ́mọ tó bá béèrè aṣọ ara mi Ṣàngó wa gangan pé òun gangan lòun fẹ́ gbà àmọ́ èyí tí dáàdì mi gbé fún o ṣe òrìdí náà bọ̀ bó ṣe wọ́n mọ̀ yẹn ni òye mi òye bàbá náà bàbá mi ṣàyàrí pé àná òun lélẹ́yìí ó ní rárá o ọ̀gbọ́n o pé èyí tí ẹ lò gangan ní kẹbá òun torí ẹ̀ ló fẹ́ kàn dín nínú ọyàn ó sọ bẹ́ẹ̀ fún bàbá mi pé tí ò bá fẹ́ ṣe kí ni tí ò bá fẹ́ kàn dín nínú ọyàn ó wá jẹ́ ní tó bá bàbá mi lẹ́rù tó wá fi wá ta káwọn ọmọ náà létí ẹjọ́ púpọ̀ ọmọ Nàìjíríà Alhaji Lukman owó kò máa gọ̀ owó dé onírin owó dé ìdíròkò ibẹ̀ ni wọ́n ń gbé. Alhaji Àkàmàrà mo mọ̀ pé ọ̀jọ̀gbọ́n ni yín mo dẹ̀ mọ̀ báyìí náà lè bá wa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí o tó fi máa yé gbogbo ayé kẹ́ nítorí kò yé mi o ẹ̀rú dẹ̀ ń bè mí kí ọmọ lọ ṣe nǹkan burúkú fún bàbá ṣùgbọ́n bàbá mi ò fún ní aṣọ ara mi yẹn o wọn fún ní òrìjínà yẹn. èyí náà ń sọ yìí nìsín ṣé máa yóò tí mọ̀ pé omi ni bàbá rà. wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti mọ̀ wàláì wọ́n ti mọ̀. wọ́n ṣe ó yìí insist pé. ṣùgbọ́n bàbá mi ti wá dúró lórí nǹkan kan pé ó ṣe pé káwọn lọ ya owó mẹ́ta yẹn bó ṣe káwọn lọ ya bó ṣe káwọn lọ gbá àrùn àwọn máa dá owó ẹ̀ padà fún àwọn máa dá owó ẹ̀ padà fún wọ́n dàtẹ́ bá bẹ̀rẹ̀ nọ́mbà ẹ̀ gan mo mọ nọ́mbà wọn. nọ́mbà Lukman ẹ̀ Alhaji Lukman owó ọ̀mágọ̀ tó ń gbé ní owó dé ìdí ìrókò. kábíyèsí ọlọ́wọ́. Alhaji ẹjọ́ ọ̀jọ̀gbọ́n ní ilẹ̀ kan sí mo fi Ọlọ́run ọba bẹ̀yìn ẹ̀yin lẹ́ni bá wa tọ ìmọ́lẹ̀ sọ̀rọ̀ yìí o. ẹ fún mi nọ́mbà lẹ́yìn ìfọ̀rọ̀wérọ̀ yìí ẹ fún mi nọ́mbà. màá fún yín dábàá tí níjẹ̀ máa fún yín dáadáa. kí ni orúkọ mi ni Alhaji Ibrahim Adesola Aremu. Alhaji Ibrahim Adesola Aremu. bóyá Àkàmàrà ni wọ́n ń pè mí lórí rédíò Àkàmàrà. ẹ ti ń gbọ́ mi rí ni. alágbẹ́ lórí rédíò kọ̀ọ̀kan káàkiri kí lẹ fẹ́. ẹ ṣe mr Alhaji owó máa gbọ́ níyàbí. bẹ́ẹ̀ni. ẹ ṣeun. Alhaji kan Alhaji Ajísáfẹ́ bóyá mọ̀ Alhaji Ajísáfẹ́ Alhaji Ajísáfẹ́ ní owóde Ìwà ìdírúkù owóde ìdírúkù ẹ má bínú wọ́n mú ọ̀rọ̀ kan wá fún wa tó jẹ wá lójú Alhaji sẹ́yìn gbọ́ mi yé. Nítorí tẹ̀lé náà ni pé wọ́n ní ẹ̀rán àwọn èèyàn lọ sí Mẹ́kà sí lódò ní ìsà. Bẹ́ẹ̀ni. Wọ́n lè rán àwọn èèyàn lọ sí Mẹ́kà. Bẹ́ẹ̀ni. Wọ́n ní tẹ́tí ṣe ní ìsìn wọn ló tọ́ tó mélòó sẹ́yìn. Bí o kó ló wá sí ìrọ̀lá mi pé kí n máa ṣe fún àwọn èèyàn yẹn. Bọ́ọ̀lù òun ṣe rán yín kẹ́ mọ́ ṣe fáwọn èèyàn nú. Bẹ́ẹ̀ni. A gbọ́dọ̀ fi owó sí aláìní fún ṣe ìbọ̀rẹ̀ àní fún àwọn ọ̀dọ́ káwọn èèyàn lọ sí Mẹ́kà. Kábíyèsí Ọlọ́run. Alhaji Lukman. Ẹ̀yẹ́ ẹ̀sìn ní ọ̀run kí ló wá mú nǹkan. Ọ̀rọ̀ yìí ẹ̀jẹ̀ àtẹ̀jẹ̀jẹ̀ fúnra wa ẹ̀dá kùtù lọ́lọ́. Wọ́n ọ̀dà sáǹdì mi. Ẹ̀wọ̀n ọ̀dà sáǹdì mi. Bẹ́ẹ̀ni. Wọ́n ní tí wọ́n ti Mẹ́kà dé wọ́n ní ẹ̀ máa ń béèrè kinní kan lọ́wọ́ wọn kinní kan náà sà. Béèrè kí ni ọ̀. Wọ́n ní tí wọ́n ti Mẹ́kà gbogbo wọn tẹ́ rán wọ́n ní ẹ̀ máa béèrè kinní kan lọ́wọ́ kinní yìí máa ń béèrè gẹ́gẹ́ bí àbọ̀ Mẹ́kà wọn. Kí ni mo béèrè? Àbá ọ̀dà afẹ́jọ́ sọ yìí òun kẹta ni mo béèrè. Alhaji ẹ jẹ́ ká ṣe sùúrù fúnra wa ẹ̀dá kùtù lọ́lọ́ ẹ̀ tẹ́ ń bá sọ̀rọ̀ náà èmi lè sọ ọmọdé mọ́ lọ́jọ́ orí o Alhaji Lukman ẹ̀dá kọjá ká ṣe sùúrù fúnra wa ẹ̀ rí ọ̀rọ̀ yìí èmi bí ká ṣe ní tùbínùbí bóyá nǹkan tá a lè wọ́n ní kódà ẹ̀ńtírẹ́tì ẹ̀ wípé tí ò bá fi ilẹ̀ kó tó di ájì tó ń bọ̀ yóò kan ìbínú yọ. ilé mi kan lọ sẹ́nìkan mo ní ẹ̀tọ́ láti rán lọ sí pé mo ní ẹ̀tọ́ láti bèrè kẹ́tọ́ mo bèrè tẹ́tẹ́ mílíọ̀nù ó ti ọmọdé nínú ìyàbí bá mi wọ́n lọ náà. Alhaji ẹ̀mí kan lọ bẹ́ẹ̀ nìkan. bẹ́ẹ̀ ni mo sọ. ẹ̀yin náà lè gba tẹ́lifíṣọ̀ sí ilé ẹ̀sìn ìwé yẹn lọ ẹ̀ ní pé nǹkan tó bá yẹ kó sáà ní ìjọba àjọṣọ ó ti kó tó lọ. ó ti wá náà àjọṣọ yín kó tó lọ. Alhaji ẹ dákun ẹ jẹ́ ká èmi ò ọ̀dà náà kí ni mission yín pẹ̀lú nǹkan tẹ́ ń béèrè mu kí lẹ fẹ́ fi ṣe. nǹkan tí mo bí pèmí sí nínú ọgbọ́n ó ti wọ́n fún ìkàtà àjọṣọ. ó lè kàtà àjọṣọ bẹ́ẹ̀ ni. Alhaji bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀ béèrè aṣọ haram tó fi ṣe wàhálà lóhùn. mo lẹ́tọ̀ọ́ láti béèrè ẹ̀ ó ní kàtà àjọṣọ náà. títẹ̀ ìgbà bá kó tẹ́bi lọ́kùnrin yàgbé yóò rẹ̀ sí ẹ̀ nítorí kàtà àjọṣọ ni. èyàn bí márùn-ún ẹ̀ tí ó tẹ́bi lọ́dọ̀ márùn-ún náà. Orí ìwọ̀n sọ́dọ̀ lè ń ṣe fún àbíṣù.
ẹ̀yin ẹ fi yẹn sílẹ̀. kí n fìyẹn lẹ̀ alájì. ẹ fi yẹn sílẹ̀ ọlọ́run bẹ tó sì ń. la ilaha illallah ọlọ́run mi tó ń sìn. bẹ́ẹ̀ ni ọ́ tá a bá dọ̀rùn láti máa mọ ẹni tó bá ṣe ọlọ́run. tá a bá dọ̀rùn láti ọmọ tó ń sin náà. bẹ́ẹ̀ ni. alájì ọ̀dà pé bí mo ṣe ń gbúròó yín ẹ kéwú díẹ̀ àbí. àwọn náà gbàdé kiri kọjá. kí lẹ fẹ́ gbà lé ayé tẹ́ ẹ̀ nígbà lọ́rùn. alájì máa kọ́ ti fẹ́ létí o. ṣé ìgbà tí ẹ gbọ́n gbẹ́ngbẹ́ báyìí. ẹ kọ́ ti fẹ́ létí o. ẹ kó bá wọn orílẹ̀-èdè lẹ́sí ìjọba ẹgbẹ́ ìsáfẹ́fẹ́. máa kọ́ ti fẹ́ létí o. ẹ kọ́tẹ̀ kiri. mo rẹ̀ fẹ́ ti jó tó yẹ kí ẹ̀yin ẹ̀fí wọ́n yàn ẹ̀fí wọ́n tẹ̀ka fún yàrá bíbí alájẹ ẹ̀wọ̀n ẹ̀kọ́ lórí fẹ́ẹ́ fún mi jọ. Allahu Akbar kẹ́wọ́. tèmi kó tó di pé ẹ lọ mọ ṣe agreement ká agreement kó tó di pé ẹ lọ mọ ṣe agreement má agreement ẹ mọ ọ̀rọ̀ tàwọn ọmọ yín o tó bá jẹ́ pé irú ọ̀rọ̀ báyìí sìn tó bá jẹ́ pé ẹ̀yin nìkan ló máa affect kò bá dáa but irú ọ̀rọ̀ báyìí ẹ̀yin tèmi ó lè affect àwọn ọmọ yín àwọn ọmọ díran àwọn ọmọ yín your generational tó bá jẹ́ pé bí mi ṣe ń rò ní ó lè affect ẹ you have to be careful ọ̀rọ̀ mi ò jù báyìí lọ lórí pé nǹkan tá à ń tà ẹ̀yin tèmi ẹ wo past videos mi ẹ wá bá wa ra nǹkan tá à ń tà ó ga o ẹ bèrè lọ́wọ́ ara yín ṣé bí ànábì ṣe ṣe lélẹ̀ fi sabilillah ẹ bèrè lọ́wọ́ ara yín this is on point by 2 always using my words to help others bye for now.